gẹ́gẹ́ bí ìyá wa Olúfúnmiláyọ̀ Àsọ̀nkútì bó yẹ pé òun lòbìnrin àkọ́kọ́ tó wa mọ́tò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ̀yin náà lọ́kùnrin àkọ́kọ́ tó fọwọ́ dá ọkọ̀ òfurufú dúró báyìí. Òfin tí wọ́n ṣe ní orílẹ̀‐èdè Nàìjíríà yìí òfin tó jẹ́ pé olówó ló fi fọ̀ ni kò fi fọ̀ mẹ̀kúnnù. Tó bá jẹ́ pé èèyàn kan lásán ẹni tí ó jà mọ́ nǹkan kan ló ṣe irú nǹkan tí Wasiu Ayinde ṣe yìí wọ́n á ti dẹ́wọ̀n fún. Aṣojú Oòduà tẹlifíṣàn ìkànnì tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá ní arugẹ. A bẹ̀ yín ní ọ̀pọ̀lọpọ̀ pé kí ẹ má bá wa wo àwọn fọ́nrán wa kẹ́ ẹ máa subscribe fún wa láti subscribe tán ẹ tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán míì tí ó kù. Ojú tẹ fún wòwò nìfọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Lórí ọ̀rọ̀ King Wasiu Ayinde Marshal tí wọ́n lọ di pílẹ́ẹ̀nì mú pé kó má fò nígbà tí àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú ní pé kí wọ́n má gbé fìdín bọ́tù wọnú pílẹ́ẹ̀nì gẹ́gẹ́ bí òfin ìrìnnà ọkọ̀ òfurufú. Ẹ má gbé nǹkan olómi wọnú pílẹ́ẹ̀nì ó tún wá wo nǹkan olómi ọ̀hún ó tún wá jẹ́ bí ògógóró tí a máa ń pè ní liquid bí àwọn eléyìnbó bí a ṣe máa ń pè é. Kíní kan ni mo rí tí mo ti wá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mo sì máa ń sọ fún àwọn èèyàn wa dáadáa wọn ò máa ń fẹ́ gbà mí gbọ́ mo máa ń pa òwe yẹn fún wọn ṣùgbọ́n ní rárá o kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n lórí ọ̀rọ̀ King Wasiu Ayinde Marshal yìí ni wọ́n máa fi mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ tí aṣojú Oòduà ń sọ látijọ́ ọjọ́ yìí òun ló délẹ̀ yìí. Kí ni òótọ́ ọ̀rọ̀ yẹn ni pé òfin tí wọ́n ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà yìí òfin tó jẹ́ pé olówó ló fi fọ̀ ni kò fi fọ̀ mẹ̀kúnnù kò fẹ́ fọ tálíkà kò fẹ́ fọ àǹbẹ̀lọ́run kò fẹ́ fọ irú àwa tẹ́ pé àrèmọ́ngìrì báyìí. Kí ni ìtumọ̀ tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn òfin kan wà tẹ́ pé olówó kò mú olówó tálíkà nìkan ló mú. Tó bá jẹ́ pé èèyàn kan lásán ẹni tí ó jà mọ́ nǹkan kan ló ṣe irú nǹkan tí Wasiu Ayinde ṣe yìí wọ́n á ti dẹ́wọ̀n fún. Kò lè pààrà bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta kó tó dẹ́wọ̀n fún ilé ẹjọ́ pé kó lọ ṣẹ̀wọ̀n wọ́n lè kó lọ ṣẹ̀wọ̀n 20 ọdún wọ́n lè kó lọ ṣẹ̀wọ̀n 30 ọdún. Orílẹ̀-èdè Nàìjíríà láti ń rí pé kí àwọn kan kówó jẹ àwọn olóṣèlú kí wọ́n kówó jẹ kọ́ máa ṣe pé kọ́ lọ fáìnì wọn ṣùgbọ́n tí ẹ bá rí ẹlòmíì bóyá ọmọ ẹ̀sùn lọ ẹ kó bí abí 700,000 jẹ wọ́n lè kó lọ ṣe ẹ̀wọ̀n 87 years. Orílẹ̀-èdè Nàìjíríà rí bàlá ti rí i pé òfin tí wọ́n máa ń ṣe olówó ló máa ń gbè lẹ́yìn ó máa ń tako tálákà. King Wasiu Ayinde wọ́n wá jáde wọ́n wá bẹ̀rẹ̀ sí níbẹ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ má bínú o ẹ má bínú o òun ṣìwàwù ni o òun ṣe kíníkan ni tí ẹ ṣìwàwù gbogbo wọ́nran tí ẹ máa ń ṣe gbogbo ẹ̀mí ìgbéraga ṣé ò mọ̀ mi ní I'm so you don't know who I am. Ṣé ẹ rí èdè yẹn you don't know who I am ò mọ̀ wí èèyàn tí mo jẹ́ ni ó jẹ́ èdè àgọ̀ tó o mọ̀ wí èèyàn tí mo jẹ́ ni ta ni ẹ́ nǹkan tó mọ yín lára títí nínú ìwà ìgbéraga yìí tó mọ yín lára nígbà tí ìyá yín kú tẹ́fẹ́ pe ààrẹ orílẹ̀-èdè bẹ́ẹ̀ ṣe ń lọ pè náà nìyẹn tún ṣe fídíò ẹ ń pe ààrẹ orílẹ̀-èdè ẹ tún ṣe fídíò ẹ tún pò sí ẹ̀kọ́ lè mọ̀ pé ẹ̀yin lálágbára orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin súnmọ́ ààrẹ ẹ̀yin àtàrẹ jọ ń jẹun ni ẹ̀yin àtàrẹ jọ ń wújọ́ ni ẹ̀yin àtàrẹ jọ ń jíròrò ni àwọn nǹkan tó kù díẹ̀ káàtó tẹ́ máa ń ṣe àwọn ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó tẹ́ máa ń sọ àwọn ìwà tó kù díẹ̀ káàtó tẹ́ máa ń wù tẹ́ẹ̀tẹ́ ti dàgbà tí ẹ̀ kì í ṣe ọmọdé mọ́ àwọn ìwà tó yẹ kó bá lọ́wọ́ yìí ó ti ní àkókò tí ó yẹ kí ọkọ̀ òfurufú kó fò ó ní àkókò tó yẹ kó máa balẹ̀ kọ́lọ́run jẹ́ kí gbogbo ohun tó ń gun ọkọ̀ òfurufú wá ṣe ń lọ láyà tàlàfíà kó sì máa padà láyà tàlàfíà kọ́kọ́ wá ṣe lànà òun kọ́kọ́ òfurufú wá ṣe jáàmù ẹ wá fẹ́ dá ọdún wàhálà dúró síwájú pléènì báyìí ẹ fọwọ́ tì ẹ yẹ gẹ́gẹ́ bí kẹ̀kẹ́ márúwá àbí bẹ́ẹ̀ kọ́ ó jẹ́ gẹ́gẹ́ bí kẹ̀kẹ́ márúwá ìgbéraga tó wà lára yín ló bá yín dé airport yẹn ẹ wá rí pé ọmọ Nàìjíríà kẹlùbò yìí ìtìjú dé báyìí ẹ wá yẹ gírí kan ladies and gentlemen
kíní kan ọmọ Nàìjíríà ẹ má bínú òun ṣìwàwù ni nígbà tí ẹ̀rọ ògógóró tínú ké tọ́wọ́ elétò ààbò ọkọ̀ òfurufú ní pé ká má gbé wọlé tẹ́tẹ́ pẹ́ fẹ́ gbé wọlé ẹ tún wá náyà láyà ẹ tún wá tú lé wọn lórí ṣé torí pé tí mo president náà ṣe ń wú àtẹ̀wò yìí àbí torí pé tí ń bá wọn lọ́ba jẹun ẹ tí ń bá wọn tó wà lókè ọ̀hún top ẹ tí ń bá wọn ṣe ṣé torí ẹ̀ lẹ́ ṣe fẹ́ ṣìwàwù yìí àwọn àfáà kan jáde wọ́n sọ pé pèlò ń já yìí àwọn kan jáde wọ́n sọ pé àṣàṣì ló mú yín àwọn kan jáde wọ́n náà ràn sí ló ràn yìí èwo la wá fẹ́ sọ pé ó ṣe inú gbogbo ẹ̀ báyìí tẹ́bàtẹ̀ wà lórúkọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ orúkọ tẹ́tẹ̀ wà ní ìlágbára eléyìí nípọn. ìyá wa Olúfúnmiláyọ̀ Rasan Kuti ló kọ́kọ́ wa mọ́tò nínú àwọn obìnrin King Wasiu Ayinde Marshal ló kọ́kọ́ dá ọkọ̀ òfurufú dúró ní airport. ẹ̀yin tẹ́ ń kọ́ current affairs ẹ lọ kọ́ mọ́ ọjọ́ tí Wasiu Ayinde tó dá plane dúró ní airport l'Àbújá tó fẹ́ jẹ́ kí plane fò tó dúró síwájú plane tó fẹ́ jẹ́ kó fò ẹ lọ kọ́ sí current affairs tó lè parẹ́ láéláé ni lọ́jọ́ kan báyìí Wasiu Ayinde dá plane dúró gẹ́gẹ́ bí ìyá wa Olúfúnmiláyọ̀ Rasan Kuti bóyá jẹ́ pé òun lóbìnrin àkọ́kọ́ tó wa mọ́tò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ̀yin náà lọ́kùnrin àkọ́kọ́ tó fọwọ́ dá ọkọ̀ òfurufú dúró báyìí láìla orílẹ̀‐èdè Nàìjíríà yìí máa wà lágbára o pẹ̀lú àwọn alágbára wa yìí kọ́ ló ń gbà wá lọ́wọ́ gbogbo àwọn alágbára wa yìí ó ti lérò yìí pé ọkọ̀ òfurufú yẹn máa dúró tàbí tí wọ́n máa jẹ́ kó gbé fìdí bọ́ọ̀tù yẹn wọlé ìtìjú yẹn ló jẹ́ kó jáde ẹ̀yẹ́ yẹn wá ẹgbẹ́ nǹkan tí wọ́n sọ nínú fọ́nrán náà. My name is Olasunkanmi Ayinde Marshal, also known as K1 the Ultimate. I am here to make clarification of the incident that happened on the 5th of August 2025 at Nnamdi Azikiwe International Airport local wing while about to board aircraft from Abuja to Lagos. The incident is highly regrettable because I have contributed the better part of my life in the past 50 years to the growth and development of Nigeria, my country, art and culture, both in and out of the country. I've been a good ambassador of this great nation, in and out, in very many ways. Somebody like me should not be found in such incidents. I accept responsibility and appealing to Mr. President, the country, the Honorable Minister for Aviation, the FAAN, the NCAA, and my fans across the globe to please pardon my behavior. Number one, I passed through 2 checkposts and the content of my cup was screened. Need to say I have any content in the cup. Until I got to the lounge while awaiting the boarding of the aircraft, I pour water in it because of my health situation. I need to be sipping water because I'm dehydrated, as recommended by doctor to me. Like I said, I take full responsibility of all incidents. Once again, I seek forgiveness from Mr. President, the Commander-in-Chief of the Federal Republic of Nigeria, who is also my father and father of the nation, the Honorable Minister for Aviation, the pilot, the airline staff, passengers, and above all, my fans across the globe, my family, for the incident. My love for the country is unshakable. I am still the darling ambassador of our nation, and I will continue to carry the banner of this great country everywhere all my life. Thank you once again. Please accept my apology. Kò ní jù báyìí lọ lórí ìkànnì wa Aṣojú Oòduà Tẹlifíṣàn bẹ́ẹ̀ jẹ́ bá wo ẹ má bá comment ẹ má bá share ojú tó fi ń wò ó ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wọ́n ò ní di ire o.